God bless you. Ẹ̀yin èèyàn wá o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mama, ibi tẹ́ máa gbèrè. Ibi tẹ́ máa gbé títí ọjọ́ ayé yìí. So this is where Mama will be living. Ilé on ilé. So ibi tí Mama máa gbé ni. Ibi tí Mama máa gbé ni. So Mama ṣe láìpẹ́. Àwọn èèyàn náà mẹ́tì rẹ̀. Kí lẹ pé? Náà mẹ́tì rẹ̀. Àǹtí. Màmá tiẹ̀ ń jó. Ó lè tó. Màmá ti ń jó. Kí lẹ pé? Òjò yẹn sì ń rọ̀. Gbogbo Olúwa ní fi ṣe ni. Olúwa ní fòjò ṣe. Wọ́n ká lòdò ní fọ̀ọ̀sì. Àmín. Ìwọ náà láyọ̀. Àmín. Agbára ṣẹ̀dá mi ó débi gíga. Àmín. Ibi gíga tí mo rí mọ́júmọ́ lónìí, ibẹ̀ ló ń lọ. Àmín. Torí àwọn mọ̀lẹ́ká kan sì tó wáwájú mi. Láwọn mọ̀ ọ́ lọ. Bàbá sì ó débi gíga. Torí àwọn èèbó máa ń yá kó gbogbo orí. Mo wá rí gbogbo àwọn ilé tí kò náà wá gún wà sáàrin wọn nílùú èèbó. Mo ní ọkọ mi ṣáájú èmi náà tẹ̀lé ọjà ìbò máa mọ̀ lọ ibi gíga kí ni yóò lè rí ibi gíga tá a lọ lọ. Àmín. Ó sábẹ́jì ẹtí tọ́jú mi jíjẹ mímu níná nílò ká máa tọ́jú rẹ̀ kò gbọ́dọ̀ sí rè kò gbọ́dọ̀ fọ ọwọ́ kò gbọ́dọ̀ sí lẹ́tẹ̀ afánimò rẹ̀ sọ̀rọ̀ èèyàn kò ní sí ọ̀kà pé ń tọ́ta sọ pé òun ó dènà rẹ̀ ogun ọ̀mọ́ ọ̀bà tiẹ̀. Lára àwọn tí mo tara wọn jáde ẹ tọ́ bá sọ pé òun ó dènà rẹ̀ yóò dènà ògo rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀. Ikú tẹ̀yìn òkú rí lonítọ̀hún òkú. Àmín Jésù. Ikú tẹ̀yìn òkú rí lonítọ̀hún òkú. Àmín Jésù. Àṣẹ orúkọ orí rẹ. Àmín. Jésù Olúwa. Àmín. Àmín. Ẹ já wọlé. Ibi tí màmá máa gbé títí ọjọ́ ayé wọn. This is where màmá abẹ́ ti gbàgbé wọn ni ẹ wá àǹtí. Ọ̀ya ẹ dúró ti màmá ẹ dúró ti màmá. Ní ọjọ́ Monday a mú àǹtí lọ sí hospital fún ojú wọn. Wọ́n ló sì ṣe é ṣe. So we are taking her to the hospital for her eyes. Of last month, Mama, she's 30 years old. I tell you, can't wait, can't wait. Yeah, can't wait, can't wait. Ó láì kó máa kúnlẹ̀. Ẹ ṣé mo kí gbogbo ọmọ Nàìjíríà. Àǹtí kí wà. Wọ́n ń gbọ́ yín. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àmín. Ìpìlẹ̀ máa lọ Àmín. ẹ̀yìn wálẹ̀. Àmín. Mo dẹ̀ kí bàbá wa nínú Olúwa náà. Ẹ̀yin ò ní jábọ́. Àmín. Ọlọ́run máa ṣèyanu lára yín. Àmín. Lórí ojú mi. Iṣẹ́ ìrànṣẹ́ ẹ̀yin ó máa di ọjà àgbáyé tí gbogbo ayé máa ná káàkiri. Àmín. Àmín Jésù. Àdúrà yín ó gbà. Àmín yẹn máa bọ̀ nílé. Àwọn tó dẹ̀ ràn mí lọ́wọ́ Ọlọ́run máa ràn mí lọ́wọ́. Àmín. Ó yẹ máa bọ̀. Wọ́n ti bá wọn ra gbogbo nǹkan. Ó yá ẹ wá máa wò ó. Wọ́n ṣe nǹkan àwọn nǹkan yẹn bọ̀ báyìí. Ó yẹ ló máa bá wa gbé. 2-bedroom flat. Ó ní toilet, ó ní kitchen. Ibi tí màmá ó máa gbé títí ọjọ́ ayé wọn. Òun lélẹ̀ tán máa gbé títí ọjọ́ ayé wọn lélẹ̀. Ó yá ẹ wọlé. Ẹ wọlé. Níbo ni tá fi ń nu ẹsẹ̀ yẹn wà? Ó yá. Ẹ jẹ́ kí màmá fi nu ẹsẹ̀. Ẹbí wa spin lọ́sọ̀ àti sọ fún ká tó wọ bí ọba àti lọ́sọ̀ fi ní ìwé. Ọ̀yá màmá ẹ wá wọlé. Ẹ̀sùn màmá tó lọ ṣe evangelism yẹn ni o. Ẹ wá ẹ fún mi lówó yẹn. A fẹ́ compensate màmá. Wọ́n try. A fẹ́ fún màmá. Ẹ wá báyìí màmá. Ẹ wá báyìí. So a fẹ́ fún màmá yẹn àǹtí ẹ wọlé. Ẹ bá mú wọlé. Náà. Màmá ó yá ni wọ́n bá kó àwọn kinní yẹn. Wọ́n bá kó wọn. A fẹ́ fún màmá the sum of 200,000 naira. Màmá ẹ dìde. Màmá ẹ gbà. God bless you ma. Ẹ dìde màmá ẹ dìde. Kí lẹ fi ṣe màmá? Màá fi mọ̀ tajà. Ṣé bẹ́ẹ̀ lẹ fẹ́ tajà? Bẹ́ẹ̀ ni sà. Irú ọjà wo lẹ fẹ́ tà? Mo fẹ́ máa fi ta bàtà. Bàtà lẹ máa tà. Bẹ́ẹ̀ ni sà. With 200,000 ṣé ẹ sì máa ṣe nǹkan díẹ̀? Bẹ́ẹ̀ ni kì í ṣe díẹ̀ dájì. Púpọ̀ ni yóò sì mọ́ di púpọ̀ sí lórí. Màmá tó lọ ṣe evangelism lọ́dọ̀ wọn lọ́jọ́ yẹn ni o. So we give her 200,000 naira. Gbàgbọ́ pé Ọlọ́run àtún ní kẹ́lòmí ò tún ràn wá sí wọn. This is what we have. A fún ní 200,000. Màmá yóò di owó ńlá mọ́ yín lọ́wọ́. Ó yẹ jẹ́ wọlé ẹjọ́ fún mi. Ó yẹ tí wọ́n ti bá wa kó wá. Àti ra chair. So màmá fẹ́ máa tajà wájú ta. So a ti ra ọjà tán máa tà náà. God bless you. A ti ra ọjà tán máa tà. So ibi náà máa bá wọn ṣe ṣẹ́ẹ̀dì sí. Màmá máa ṣe ṣẹ́ẹ̀dì sí. Màmá máa ta gàrí. Màmá ní gàrí. Màmá dà.
ẹ wá kí lè fẹ́ máa kà kí lè pè é ṣe please focus kí lè pè é gàrí lè fẹ́ máa kà gàrí nìkan so àti báwọn àti já bí àpò mélòó kan bẹ́ẹ̀ já wọlé náà ẹ já wọlé màmá sisi rúùmù yìí lélẹ̀ ó yá àgbá ní pápákọ̀ wa àti ẹ̀rọ wa dúró báyìí náà very good so sitting room lélẹ̀ máa ń gbé ogun náà sitting room lélẹ̀ so bedroom lélẹ̀ yàrá màmá lélẹ̀ yàrá màmá lélẹ̀ so second bedroom wà bẹ́ẹ̀ yẹn ẹ jáwọ́ lélẹ̀ níbẹ̀ ẹ jáwọ́ lélẹ̀ sọ́tí ń bá wa kó wa ẹ bá wa direct wọn pápápá wọn kà different wọn náà dé wọn ó yá wọ́n sẹ́kọ̀ọ́ kó fi bẹ́ẹ̀ dùn ọ̀nà èyí tó bá kó wá yẹn já máa fídíò ẹ̀fọ́ tó ṣe ẹgbẹ́ orí o ẹja kó kíní bẹ́ẹ̀dì ẹ máa kó lójú ọ̀nà ẹ fà wọn màmá síbì kan ó yá ẹ máa tẹ̀lé wọn straight inú bedroom straight ó yá ẹ máa bá wa ṣe evangelist ó yá. Àmín. Ó yá ta ló bá wa togi bẹ́ẹ̀dì yẹn báyìí. Ó yá bẹ́ẹ̀dì dà. Chair dà we bought gbogbo tán lónìí lè tá láti rà. Chairs, bed, carpet. Ó yá jẹ́ carpet ní yàrá náà. I know. Nítorí kan tí wàá sọ lé fún mi evangelist dà. Gbogbo ẹ̀yin tẹ̀wá lẹ́nu ọ̀nà yẹn kúrò bẹ́ẹ̀. Ìtọ́ ìtọ́ ti kọ́kọ́ ṣe nìyẹn. Ẹ kọ́kọ́ yẹ síbẹ̀ yẹn náà. Ó yá kí náà tún bá wa kó bọ̀ bẹ́ẹ̀ yẹn. Àǹtí ẹ náà báyìí. Sorry. Màmá yẹn gbó yín. Ẹ fẹ́ máa bá ń gbójú màmá dáadáa. Ẹ máa jẹ́ kọ́ màmá ẹ kọ́ máa ti ń gbé sójú yẹn máa dúpẹ́. Ẹ máa dúpẹ́. Ojúpẹ́ mo fi yìn f'Olúwa nílé ayé, àdúpẹ́ àfihàn f'Olúwa. Kò rí mi rajà lọ́wọ́ bàbá òní kò sí. Ojúpẹ́ mo fi yìn f'Olúwa. Ìwà ń bá àdúpẹ́ àfihàn f'Olúwa nílé ayé. Mo dúpẹ́ mo fi yìn f'Olúwa. Lọ́wọ́ bàbá òní kò sí. Àdúpẹ́ àfihàn Olúwa. Ẹsẹ̀ Olúwa wa. Ọlọ́run kápẹ́tì ti wà mẹ́ta. Ẹsẹ̀ o. Èmi ló sọ bàbá ọmọ ṣe é ló ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá. Ó ṣeun bàbá ọmọ ṣe é ló ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá, ó ṣeun bàbá o, bàbá mi ṣe é ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá, àwa dúpẹ́ bàbá, àwa dúpẹ́ ọmọ, ẹ̀mí mímọ́ ẹ ṣé tilẹ̀ ní olú, ṣeun bàbá, bàbá mi ṣe Jésù ó ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá, ó ṣeun bàbá, bàbá ọmọ ṣe Jésù ó ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá, àwa dúpẹ́ bàbá, àwa dúpẹ́ ọmọ, ẹ̀mọ́ ìwẹ̀ ó ṣe tirẹ̀ ní Olúwa. Àgbáyé o, you are mighty. Ọlọ́run àgbáyé o, you are mighty o. Ọlọ́run àgbáyé o, you are mighty o. Ṣebí wọ́n ló fojú ọ̀run ṣàṣọ̀bùrà. Ọlọ́run àgbáyé o, you are mighty o. Ó yá igi bẹ́ẹ̀.
ọ̀gá igi bẹ́ẹ̀dì ń lọ sínú ilé náà ní igi yẹn. ẹ máa kápò ẹ̀bẹ̀ tó lọ ń bí ẹ má ṣe wọ́n wé fún mi. Toilet wọn lélẹ̀. So ibi tí màmá máa wà for the end of her life. For the end, wọ́n ti gbé bẹ́ẹ̀dì dé, wọ́n ti gbé bẹ́ẹ̀dì dé. Gbé bẹ́ẹ̀dì dé. Ẹ̀jẹ̀ wọn Stanley, wọlé Stanley. Ẹja láìnà bẹ́ẹ̀. Oya wọlé màmá yẹn wọlé ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ẹja láìnà náà. Ẹja láìnà náà. Ẹja. Aṣọ. Ẹja bẹ́ẹ̀. Ẹja láìnà. Ta ló fẹ́ fẹ́? Last one to one church. Daddy, you move very God bless you, God bless you. She's 30 years. 30. And you're going to small girl. You know she's a small girl. Aṣọ bed dára ni. Aṣọ bed ni. Very good, very good. See, yàrá màmá ni. Bẹ́ẹ̀ náà la ṣe ṣe fún àǹtí yẹn náà. Ó yá, ẹ máa bọ̀. Àǹtí ẹ̀yin náà máa bọ̀ ní yàrá yín. Ẹ máa fà wọn. Bẹ́ẹ̀ni tí wọ́n dà. Bẹ́ẹ̀ni tí wọ́n náà dé. Ó yá, please come. Màmá, ẹ máa àǹtí yẹn bọ̀ náà. So this is the second room. Ẹja, ẹ bá wọn já ẹja. Lókè yìí lè máa kún tẹ̀kọ́. So ibi táwọn màmá máa wà for the rest of their life. Area yìí àdúgbò Ẹgbẹ́dá ló wà. Ẹnìkan ní sọ́kọ̀ fún wọn ní èmi ò mọ̀. Ẹnìkan ní sọ́ra ẹ̀jẹ̀ fún wọn ní èmi ò mọ̀. Ẹnìkan ní sọ́ra fún wọn ní èmi ò mọ̀. Ẹnìkan ní bò ló ṣe jẹ́ mi sàmọ̀ pé ibi tí màmá ó ti máa ṣe ayé wọn rí for the rest of her life. Pẹ̀lú àwọn ọmọ wọn. Àǹtí yẹn alámọ́bá wọn ṣojú wọn ní Monday. So then àgbà Ọlọ́run gbọ́ pé ọmọ wọn obìnrin kékeré yẹn 30 years yẹn ó máa marry. Tó ló ti dàgbà.
Oh, we started àwọn sorry disabled so kò disabled bẹ́ẹ̀ náà so yàrá tí ọmọ obìnrin rẹ̀ àǹtí ẹ má bọ̀ ẹ wá yàrá yín ni ẹ má bọ̀ ọ̀yá ọ̀yá ẹ wá jókòó sórí bẹ́ẹ̀dì ẹ jókòó sórí bẹ́ẹ̀dì ẹ jókòó bẹ́ẹ̀ ọ̀yá yàrá tí ń lélẹ̀ yìí o yàrá tí ń so ojú yín á lọ sí ojú yín ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe so àwọn pílò lélẹ̀ ẹ kọ́ aṣọ bẹ́ẹ̀dì tí wọ́n dà ẹ já tẹ aṣọ bẹ́ẹ̀dì náà aṣọ bẹ́ẹ̀dì tí wọ́n dà ó yẹ ìdìde náà ìdí ẹ jẹ́ ká tẹ̀ tán so ibi tí màmá máa wà àtàwọn ọmọ wọn for just the life àǹtí wọn lọ́kọ bẹ́ẹ̀ ọkọ wọn ò ní nǹkan kan àbí ẹ sọ̀rọ̀. ọkọ mi kò ní nǹkan kan ọjọ́ tó àjọ débi báyìí ó lọ gégi àdẹ̀rúmọ́ láti ìgbà yẹn. wọ́n lọ gégi ni lọ́jọ́ tí mo wá yẹn ẹ rí wọn mọ́ láti gbà yẹn láti bí ọ̀sẹ̀ méjì kó tó di pa wá ẹ gbúrò wọn bó náà ṣe ríṣẹ́ ní fọ́tò ọkọ yín ṣé ẹ bímọ fún wọn ọmọ wọn tá ẹ bímọ fún wọn dà. àwọn wà ní ètò irọ́ àwọn wọn ti tra wọn náà tra wọn struggle kiri. ok wọ́n lọ́kọ bẹ̀ tí wọ́n rí ọkọ wọn tọkọ ń bá kọ́ máa kọ́ sí fídíò ìyàwó yín rè o ìyá ọmọ màmá yìí àwọn lọ́kọ pẹ̀lú bá ṣe blind yìí ẹnìkan fẹ́ wọn bẹ́ẹ̀ wọ́n lẹ́ni ẹ lọ gégi wọ́n ní wọn wà rí wọn mọ́ láti gbà yẹn ó yá ẹ tẹ́ aṣọ bẹ́ẹ̀dì ẹ tẹ́ aṣọ ẹ bá gbé pílò yẹn sí i pílò kan fáwọn àbí very good ẹ gbé gbogbo pílò yẹn everywhere carpet yẹn aṣọ bẹ́ẹ̀dì tí wọ́n ní ọ̀gbìn ní pílò wọn ni màmá ó ti dọ̀bẹ̀ o màmá ẹ má bọ̀ lọ́dọ̀ yín kí ló tún gbélé kí ló tẹ́bù màmá rè wọ́n tún gbé tẹ́bù dé pèsè àárín méjì ó yẹ bá gbé tẹ́bù wọlé kò mean ẹ gbé tẹ́bù wọlé kó má tún dé stop lẹ́nu ọ̀nà ẹ gbé tẹ́bù wọlé God bless you mo fẹ́ appreciate àwọn workers wa àwọn workers Àgbàlá Gabriel Jésù àwọn ọmọ Olúwa ni wọ́n àwọn bàbá àwọn náà lẹ́rìí tán ṣe wọ́n láti